Ẹ káàsán sà. Yes, ẹ káàsán. Orúkọ tèmi ni Agnes láti ìkànnì ti Jígí Alára sà. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwọn aráalé mọ̀ yín sà. Orúkọ mi ni Àṣeyìí Akéwùgbà Gold. Akéwù. Oníwàásí táwọn èèyàn mọ̀ ni. Táwọn èèyàn mọ̀ gan-an. Kí ni báwo nínú ìṣètò sí fún ayẹyẹ ọjọ́ òní? Inú mi dùn gan-an sí Ààrẹ Òpìtàn fúnlẹ̀ Ìbàdàn, Ààrẹ Òpìtàn fúnlẹ̀ Yorùbá. Because ọmọdé ni Ààrẹ Òpìtàn tọ́lọ̀ ń gbẹ́rú àgbàrú. Tá a bá ríro Ààrẹ Òpìtàn méjì mẹ́ta mẹ́rin tó ń ṣiṣẹ́ yìí, àlàáfíà ó jọba nílẹ̀ Yorùbá. Ìlú tí ò bá nítàn kò ní tàn. Ìlú tí ò bá nítàn kò lè sálàáfíà. Bá Amẹ́ríkà ṣe jẹ́ no man's land tó wọ́n nítàn. London nítàn, Saudi nítàn, Israeli nítàn. Kí ló dé táwọn ò ní nítàn? Lẹ́yìn ọba àbá ti nítàn mọ́ àwọn àrọ́mọdọ́mọ tó ń bọ̀. Wọn à ní pẹ́ gbàgbé tó ń jẹ́ Yorùbá. So ìdí nìyẹn. Báwo ni Ààrẹ Òpìtàn ṣe jẹ́ sí yín? Ààrẹ Òpìtàn jẹ́ ọmọ ìyá mi ní Islam. A tún jọ jẹ́ olólùfẹ́ ara wa nítorí ìfẹ́ Yorùbá. Àmọ̀ràn wo lẹ ní fún ọ̀dọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà? Ìmọ̀ràn tí mo ní fún àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè yìí, pàápàá jùlọ àwọn tán jẹ́ Yorùbá, kán má gbàgbé pé ìran Yorùbá làwọn. Kò sí ní tán lè ṣe tán fi lè kúrò níbi tọ́lọ́ ń dá wọn sí. Even bọ́n lọ Amẹ́ríkà jù bẹ́ẹ̀ lọ, wọ́n á tún máa reverse wọn nínú tàn passport wọn pé is from Nigeria, from Yorùbá land. Tó bá wá rí bẹ́ẹ̀, kí ló dé tá lè. Èmi ò rẹ́ni tí Amẹ́ríkà fún ní passport tí wọ́n sọ country ibi tó ti wá tán kọ síbẹ̀. Kí ló dé tá wàá lè gbé ìlú yẹn lárugẹ. Èdè wa pàtàkì, ìtàn wa pàtàkì, ká má jẹ́ kí ìtàn wa parẹ́. Ok, ẹ ṣàdúrà fún ilẹ̀ Yorùbá lápapọ̀ àti orílẹ̀-èdè Àdúrà mi Nàìjíríà. fúnlẹ̀ Yorùbá ni pé Ọlọ́run ní dalẹ̀ Yorùbá rú. Ọlọ́run túbọ̀ fi òye yé wa. Gbogbo ọ̀ràn yòókù ní Ìgbò àti Yorùbá. Area kan péré ni Yorùbá ti bẹ́tà àwọn ọ̀ràn yòókù. Area tas ti bẹ́tà nípa àkóyàn mọ́ra. Bẹ̀tí ń bí ká síra wa aburú ń bẹ̀ jùrán méjì yòókù lọ. So mo bẹ̀ Ọlọ́run fúnra Yorùbá, Olúwa kó fi àlàáfíà sílẹ̀ Yorùbá o. Kó jẹ́ kí a rí ìgbà lò. Àwa tá a jẹ́ ẹlẹ́sìn k'Ọlọ́run ó bùn wá ń sùúrù ká má fẹ̀sìn da ilẹ̀ Yorùbá rú. Ẹ ṣé sà, ẹ káàbọ̀ sà.